ẹjọ́ yí àwọn ọmọ Ọlọ́run àásí nígbà ayé Sámsónì tí ẹ̀mí Ọlọ́run fi Sámsónì lẹ̀. A ti kúrò ní ìran àwọn májẹ̀mú láéláé tí ẹ̀mí Ọlọ́run fi Sọ́ọ̀lù lẹ̀ tẹ̀mí burúkú. Olúwa ní pé ẹ̀mí mímọ́ tóun ó fún wa yóò máa bá wa gbé títí láé ni. Ọlọ́run ìgbàlà bá pẹ́ kó gbà yín wá ló arán ọ̀rọ̀ rẹ̀ sí wa jẹ́ kára àánú gbà sí tiwa láṣepé Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ bá wa sọ lórí àwọn ìlérí Olúwa. Àwọn ìlérí Olúwa. Ìwé Kọ́ríńtì kejì orí 1 ẹsẹ̀ 20. Kọ́ríńtì kejì orí 1 ẹsẹ̀ 20. Torí pé bí ó ti wù kí ìlérí Ọlọ́run pọ̀ tó, nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni àti nínú rẹ̀ pẹ̀lú ni àmín sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Ìyẹn ni wípé gbogbo ìlérí Ọlọ́run èyí tí a kọ nínú ìwé mímọ́ ni o láti Genesis títí dé Ìfihàn, àti àwọn ìlérí Ọlọ́run èyí tó bá oníkálùkù sọ ní ojú oorun ni, lójú àlá ni, tàbí ní etíketí, tàbí ní ẹnu kò ẹnu, tàbí tó sọ ìlérí tó ṣe fún wa nínú látẹnu àwọn ìránṣẹ́ rẹ̀. Ìwé mímọ́ sọ wípé nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ìyẹn ni pé bẹ́ẹ̀ ni yẹn ò ní pé bí Olúwa ti sọ bẹ́ẹ̀ ni ó rí. Àmín ni pé a ó fìdí rẹ̀ múlẹ̀. Sẹ́rí tí a bá ń sọ nípa ìlérí Olúwa wọ́n pọ̀. Mi ò lè wàásù lórí àwọn ìlérí Olúwa tán. Kódà tó bá jẹ́ pé a fẹ́ máa sọ̀rọ̀ mú ìlérí Ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan, ó ṣeé ṣe ká wà lórí ẹ̀ láàrin ọdún 4 àbí ọdún 5 tá bá máa mú ìlérí kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí a fẹ́ kó yé wa àwa ọmọ Ọlọ́run ni pé àwọn ìlérí kan wà tí Jésù Kristi ṣe nínú àwọn ìwé ìyìn rere tó fi hàn pé Jésù Kristi ṣe èèyàn lásán. Àwọn ìlérí yẹn ló fi jẹ́ẹ̀rí máa jẹ́mi èso pé Ọlọ́run ni Kristi. Torí pé èèyàn lásán kò lè ṣe àwọn ìlérí yẹn. Nínú àwọn ìlérí inú Kristi yìí wà ní gbogbo ìlérí yẹn ló ti jẹ́ bẹ́ẹ̀ ni. Inú Kristi náà ló ti jẹ́ òun náà ní àmì. Ìtumọ̀ ni pé Kristi náà ló ń ṣèlérí. Òun ni máa sọ àsọtúnsọ àwọn ìlérí rẹ̀. Òun ni máa fi dáni lójú pé àwọn ìlérí òun yóò ṣẹ. Òun náà ni sì máa mú àwọn ìlérí ṣẹ. Sẹ́rí gbogbo àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run la jẹ́ ẹlẹ́rìí sí òtítọ́ yìí wípé Olúwa ó ń ṣèlérí ó sì mú ìlérí ṣẹ. Gbogbo àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run pátápátá là ń jẹ adùn orí ọ̀fẹ́ nínú ìmúṣẹ àwọn ìlérí. Àwọn ọ̀rọ̀ kan wà tí Jésù ti ṣèlérí tí à ń ti ń jẹ adùn wọn lọ́wọ́lọ́wọ́. Àwọn kan wà tó jẹ́ pé a sì ń retí kí wọ́n ṣẹ. Ní tí èmi fẹ́ fi hàn yín gan, ó ní àwọn ìlérí tó ta kókó, àwọn ọ̀tọ̀kùlú ìlérí. Àwọn ìlérí Jésù pọ̀ bí mo sọ fún yín láti Genesis dé Ìfihàn lónírúurú yìí. Bíbélì ìwé ìlérí ni. Bẹ́ẹ̀ ni, ìwé ìlérí ni Bíbélì. Àwọn ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n tí mo fẹ́ mú wá fún yín ni àwọn ìlérí tí Jésù ṣe nínú àwọn ìwé ìyìn rere 4. Àwọn tó jẹ́ bọ̀rọ̀kìnní àti sàràkí nínú àwọn ìlérí yẹn. Àkọ́kọ́ ni pé Jésù ṣe ìlérí ìyè àìnípẹ̀kun fún gbogbo ẹni tó bá gbàgbọ́. Jòhánù orí 3 ẹsẹ̀ 16, ó ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé bí ẹnikẹ́ni bá gbà á gbọ́ kò ní í ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Ní ẹsẹ̀ 36 ìrere Jòhánù orí 3 yẹn náà, ó ní pé bàbá fẹ́ ọmọ, ó fún gbogbo lé ọmọ lọ́wọ́. Ó ní ẹnikẹ́ni tó bá gba ọmọ gbọ́ yóò ní ìyè. Ẹnikẹ́ni tí ò bá gba ọmọ gbọ́ kò ní ní ìyè. Ìbínú Ọlọ́run wà ń bẹ ní orí olúwa rẹ̀.
ní Jòhánù orí 5 ẹsẹ̀ 24 Jésù wí pé lóòótọ́ lóòótọ́ mo wí fún yín ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ olúwa rẹ̀ ti ré kọjá láti kú bọ́ sínú ìyè olúwa rẹ̀ sì ní ìyè àìnípẹ̀kun. Ní Jòhánù ní orí 6 jẹ́ kí a ka ìwé mímọ́ Jòhánù orí 6 ní ẹsẹ̀ 47 ẹ gbọ́rọ̀ lọ. Lóòótọ́ lóòótọ́ mo wí fún yín ẹni tó bá gbà mí gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun. Ó ní ìyè àìnípẹ̀kun. Ní orí 5 ẹsẹ̀ 24 tí mo kà lórí lẹ́ẹ̀kan jẹ́ ń kà kẹ́ ẹ gbọ́n tí ọba ògo sọ. Ó ní lóòótọ́ lóòótọ́ mo wí fún yín ẹnikẹ́ni tó bá gba ọ̀rọ̀ mi gbọ́ tó sì gba ẹni tó rán mi gbọ́ ó ní ìyè tí kò ní pẹ̀kun. Òun kì yóò sì wá sí ìdájọ́ ṣùgbọ́n ó ti rí ikú kọjá bọ́ sínú ìyè. Ní ìrere Jòhánù yẹn náà orí 10 ní ẹsẹ̀ 28 ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jòhánù orí 10 ní ẹsẹ̀ 28 ó ní èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun wọn kì yóò sì ṣègbé láéláé. Jésù ṣe ìlérí ìyè àìnípẹ̀kun fún gbogbo àwa tá a gbàgbọ́ a sì ti ní ìyè yẹn. Ó ní kò sì sí ẹni tó lè já wọn kúrò ní ọwọ́ mi. Jésù ní a ní ṣègbé láéláé. Bẹ́ẹ̀ ni ọ̀tọ̀kùlú ìlérí ni. Ọ̀tọ̀kùlú ìlérí ni. Èyí ni ayọ̀ tèmi máa ń ní, èyí ni ìgbàgbọ́ tí mo ní tí mo sì máa ń kọ́ ni wípé ó lè sọnù. Gbogbo wa tí bàbá kó lé Jésù lọ dájú pé a mórí délé. Ìlérí mìíràn tó tún jẹ́ ọ̀tọ̀kùlú nínú àwọn ìlérí ó ní ìlérí ẹ̀mí mímọ́. Ìlérí ẹ̀mí mímọ́ fún gbogbo àwa tá a gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tá a gbà ní Olúwa àti Olùgbàlà. Ìrere Jòhánù yìí kan náà ní orí 14 ní ẹsẹ̀ 16 gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èmi ó sì béèrè lọ́wọ́ Bàbá òun ó sì fún yín ní olùtùnú mìíràn kí ó lè máa bá yín gbé títí láéláé. Ẹ jẹ́ ó yé àwọn ọmọ Ọlọ́run àásí nígbà ayé Sámsónì tí ẹ̀mí Ọlọ́run fi Sámsónì lẹ̀. A ti kúrò ní ìran àwọn májẹ̀mú láéláé tí ẹ̀mí Ọlọ́run fi Sọ́ọ̀lù lẹ̀ tẹ̀mí burúkú. Olúwa ní pé ẹ̀mí mímọ́ tóun ó fún wa yóò máa bá wa gbé títí láé ni. Ní ẹsẹ̀ 26 gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ṣùgbọ́n olùtùnú náà ẹ̀mí mímọ́ ẹni tí bàbá yóò rán lé orúkọ mi òun ni yóò máa kọ́ yín ní ohun gbogbo yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín. Yóò máa rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín. Ẹ̀mí mímọ́ yóò máa bá wa gbé láéláé. Ẹ̀mí mímọ́ ni yóò máa rán wa létí ohun gbogbo. Ẹ̀mí mímọ́ ni yóò máa kọ́ wa ní ohun gbogbo. Olúwa tún tẹ̀síwájú nínú ìlérí yẹn ní Jòhánù orí 15 ní ẹsẹ̀ 26 ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run. Jòhánù orí 15 ní ẹsẹ̀ 26 gbọ́n tí ọba ògo sọ. Ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹ̀mí mímọ́ náà ń pè lólùtùnú, ẹni tí èmi ó rán sí yín láti ọ̀dọ̀ bàbá wa, àní ẹ̀mí òtítọ́ nì tí ń ti ọ̀dọ̀ bàbá wa ó ní ó máa jẹ́rìí mi. Yẹn ni pé ẹ̀mí mímọ́ ni ó máa jẹ́rìí Kristi fún wa. Iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú ìrere Jòhánù ní orí 16 ní ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 14 ọba ògo tún tẹ̀síwájú lórí ìlérí ẹ̀mí mímọ́ yìí fún àwa tá a gbà á gbọ́. Ṣùgbọ́n òtítọ́ di èmi sọ fún yín, àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ. Nítorí bí èmi kò bá lọ, olùtùnú kì yóò tọ̀ yín wá, ṣùgbọ́n bí mo bá lọ,
èmi ò rán sí yín. Nígbà tí òun bá sì dé, ẹ̀mí mímọ́ yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀, yóò fi òye yé aráyé ní ti òdodo, yóò fi òye yé aráyé ní ti ìdájọ́, ní ti ẹ̀ṣẹ̀ torí tí wọn ò gbà mí gbọ́, ní ti òdodo torí èmi ń lọ sọ́dọ̀ bàbá, ẹ̀yin kò sì ní rí mi mọ́, ní ti ìdájọ́ nítorí tí a ti ṣe ìdájọ́ aládé ayé yìí. Mo ní ohun pípọ̀ láti sọ fún yín pẹ̀lú, ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n nísinsìnyí. Ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ni bá dé, yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀, ṣùgbọ́n ohunkóhun tó bá gbà, ohunkóhun tó bá gbọ́, òun ni yóò máa sọ, yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín. Ìlérí ẹ̀mí mímọ́ yìí ó ti ṣẹ. Gbogbo àwọn ọmọ Ọlọ́run la ní ìyè àìnípẹ̀kun. Ìkejì, gbogbo àwọn ọmọ Ọlọ́run la ní ẹ̀mí mímọ́. Tí o bá ti rí àwọn iṣẹ́ àti ìṣe ẹ̀mí mímọ́ yìí nínú ayé ẹ, ìwọ lọ fààyè gbà. Nítorí sì lè mú ọkọ ọmọ fààyè gbà nǹkan méjì ni. Bí o bá jẹ́ pé o jẹ́ aláìmọ̀kan nípa ìṣe àti iṣẹ́ ẹ̀mí mímọ́, àtẹ̀ntẹ̀ ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ jẹ́, á jẹ́ wípé o jẹ́ alágídí tó jẹ́ pé tinú rẹ̀ lọ máa ń ṣe, o kì í fi ti ẹ̀mí mímọ́ ṣèlè pa. Ìlérí kẹta tó gbọngbọn tó tún jẹ́ bọ̀rọ̀kìn nínú àwọn ìlérí, ó ní ìlérí omi ìyè ní ìhìnrere Jòhánù yẹn náà, ní orí 4, Jòhánù orí 4 ní ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 14. Jésù dáhùn, ó sì fún un pé, ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì béèrè lọ́wọ́ rẹ̀, òun bá sì ti fi omi ìyè fún ọ. Ẹsẹ̀ 14, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá mu omi nínú omi tí èmi ó fi fún, òǹgbẹ ò ní gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún yóò sì di kànga omi nínú rẹ̀ tí ó máa sun sí ìyè àìnípẹ̀kun, kí omi ìyè yẹn lè bá yí ọ. Já lọ sínú ìwé Jòhánù yẹn náà ní orí 7, já mú ẹsẹ̀ 38 àti ẹsẹ̀ 39. Ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa sàn jáde wá. Ṣùgbọ́n sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí yóò gbà á gbọ́ ń bọ̀ wá gbà àti gbà á, torí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fún ni, torí tí a kò tí ì ṣe Jésù lógo. Ìyẹn ni pé ẹ̀mí mímọ́ lómi ìyè tó ń sun nínú wa títí di ìyè àìnípẹ̀kun. Ọ̀rẹ́ mi, nínú àwọn ìlérí Ọlọ́run gbogbo ni bẹ́ẹ̀ ni àti àmì wà. Tó o bá ti yí padà, kó o rí ara ẹ ní ẹlẹ́ṣẹ̀, kó o gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run, àwọn ìlérí mẹ́ta yìí kò lè jẹ́ tiẹ̀. O lè máa lọ ṣọ́ọ̀ṣì o, kó o mọ̀ ní Kristi. O lè lo ti fayé ẹ̀ fún Jésù, kó o mọ̀ ní Kristi. Ẹni Kristi bá ń gbénú ẹ̀, ọ̀ranyàn ni yóò ní ìyè àìnípẹ̀kun. Ẹni Kristi bá ń gbénú ẹ̀, ó ti ní ẹ̀mí mímọ́. Ẹni tí Kristi bá gbénú ẹ̀, ó ti ní kànga omi ìyè nínú ẹ̀. Ògo ni fún orúkọ rẹ bàbá mímọ́, ògo ni fún orúkọ rẹ. Tí ọ̀rọ̀ yìí lẹ́yìn, àwọn tí òye fún wọn ní ìmọ́lẹ̀ tó péye, àwọn tó sì gbàgbọ́ tí nǹkan wọ̀nyí tó nù wọ́n, bàbá mú wọn wọnú ìrírí ẹ̀. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa, àmín.